gbogbo àwọn ọmọ kóòtù òjíire nílé lóko lájò níbikíbi tí ẹ bá ti ń wò tẹ́ ń gbọ́ mi. Àṣírí àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ wá jí Talọ́lọ́hun gbé nìbàdàn lọ sí ìlú Ìlọrin. Àṣírí wọn ló sùn títa tí wọ́n ní kí wọ́n á fi tó gbogbo ẹ̀yàn ọmọ kóòtù òjíire létí wípé ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ tí ò ní ọwọ́ ìjọba kankan nínú ni. Ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbésẹ̀ tí ò ní ọwọ́ kóòtù nínú ni. Iṣẹ́ àwọn US imam àti ògo Ìlọrin òun ni àwọn ọlọ́pàá yẹn ni wọ́n wá jẹ́. Àwọn US imam àti ògo Ìlọrin àwọn ni wọ́n bẹ àwọn ọlọ́pàá yìí níṣẹ́ pẹ́sẹ́ àní ẹ lọ Ìbàdàn ẹ lọ bá wa kidnap Talọ́lọ́hun wá láti wá dáhùn sí àwọn ìwà tó wù. Láì jẹ́ pé àwọn ìjọba Kwara wọ́n fọwọ́ sí i. Síbi Kwara kò náwó ń bẹ̀. Wọ́n kàn fẹ́ lọ mọ́ síbi Kwara lọ́hùn ni. Kódà síbi Ọ̀yọ́ State gan kò mọ́ ń pẹ́. Torí kí wọ́n ti jẹ́ ọlọ́pàá wọ́n wá rò bọ́yá àwọn èèyàn ó bẹ̀rù wọn. Wọn ò mọ̀ wípé lọ́wọ́ tá a wà yìí ojú wa ti là. Bèbí wa ti ṣẹ́jú. Ìwọ tó o bá gbé ẹ lọ́lọ́pàá tó o bá wọ yúnífọ̀mù ọlọ́pàá tó o múra bí ọlọ́pàá àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Nàìjíríà wọn nìkan ọ̀kún àṣẹ ọlọ́pàá. Gbogbo ìgbé tó wá fẹ́ gbé ńgbà náà wọ́n lè jẹ́ kó rí gbé. Òun nìkan tó ṣẹlẹ̀ yìí. Òun nìkan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n fi wá jí Talọ́lọ́hun gbé. Torí wá tí wọ́n wà tó Talọ́lọ́hun yìí kéde kí wọ́n fẹ́ arrest ẹ̀ wọ́n fi wá jí gbé ni. Àwọn kidnapper ni wọ́n kàn pé àwọn ní ọlọ́pàá ni. Nígbà tẹ́ ẹ pé àwọn ọlọ́pàá tó jẹ́ pé ẹni tó pàṣẹ fún ní Kwara kò náwó sí i. Kódà ẹni tó pàṣẹ fáwọn ọlọ́pàá ní Ọ̀yọ́ State gan ò náwó sí i. Ẹ wá kò láwùjọ Ìlọrin ẹ wọnú Ọ̀yọ́ wá. Nígbà tẹ́ ẹ tún wọnú Ọ̀yọ́ wá kàkà ẹ lọ àgọ́ ọlọ́pàá tó súnmọ́ ibi tí Talọ́lọ́hun gbé láti lọ sọ pé àwọ ebi ìwà ni o iṣẹ́ báyìí ni wọ́n wá ẹni báyìí ni a fẹ́ wá gbé ara tẹ́ ẹ ṣe yẹn ẹ ṣe ẹ̀kan báǹkì lọ́nu ilé direct ẹ̀bẹ̀ lọ jí gbé ẹ wá ò bọ́yá àwọn tó wà ní aráàlú ilé ẹ̀ wọ́n fi ilẹ̀ kẹ́ ẹ jí gbé lọ kò lè rápùn kò lè ṣẹlẹ̀ òun ló fà á nígbà tí bàbá wa Sunday Adéyẹmọ tí wọ́n gbọ́ sọ̀rọ̀ náà ni wọ́n fi tẹkọ̀ létí láti wá ọ̀dọ̀ Talọ́lọ́hun láti wá béèrè ohun tó ń ṣẹlẹ̀ gan-an àti wípé àwọn ọlọ́pàá tí wọ́n wà yẹn ìjẹ́ ó ní owó ìjọba Kwara nínú láti wá gbé Talọ́lọ́hun àbí kò ní nínú. Àmọ́ nígbà tí bàbá wa Sunday Adéyẹmọ tí wọ́n débẹ̀ àṣírí mọ̀ tú gbogbo èèyàn Fúlàní tẹ́ wá ń bú olóyè Mọ́jàsọ́lá ipe òun náà ó fi ọwọ́ pa àṣẹ òfin lójú kọ́sì Ìgbòho ò fi ọwọ́ pa àṣẹ òfin lójú o kò sí kí ni kò fi ọwọ́ pa àṣẹ òfin lójú kò di disturb àwọn ọlọ́pàá láti má ṣiṣẹ́ wọn ìyẹn tó bá jẹ́ pé wíwá tí wọ́n wá láti wá gbé Talọ́lọ́hun ọba ní ọwọ́ ìjọba Kwara nínú olóò lè stop wọn láti mú gbé Talọ́lọ́hun. Àmọ́ nígbà tí olóyè dé bẹ́ẹ̀ tó béèrè lọ́wọ́ wọn wọ́n kọ́ parọ́ wípé láti Eléyẹlé làwọn ti wá wọn ò lérò pé lóyè ó pé CP tó wà lọ́yọ̀ọ́. Àmọ́ nígbà tí wọ́n sọ báwọn fún olóyè Mọ́jàsọ́lá olóyè mú fóònù ẹ̀ gbogbo ọtí mò ń sọ ọmọ kan ní gbé fún yín ni o gbogbo ẹ̀ lẹ́ padà gbọ́ nínú fídíò tó fẹ́ sọ fún wa yìí o gbogbo àtàlẹ́ padà gbọ́ bẹ́ẹ̀ bí ọ̀bẹ ṣe kún bí ọ̀bẹ ṣe pápá àtàlẹ́ gbọ́ mo fi sọ pé àṣírí àwọn ọlọ́pàá tó fi wá kidnap Talọ́lọ́hun àṣírí wọn ti tú. tí wọ́n ní ó ní kéèsì ń kọ̀. àṣírí wọn ti tú. nígbà tí bàbá wa Sunday Adéyẹmọ nígbà tó pe commissioner of police Ọ̀yọ́ state
all deny wọn pé ọmọ kan wọ́n wá nípẹ́ pé kó yọjú sáwọn. òun kọ́ lòun bẹ̀ wọ́n wọ́n wá fún sẹ́. nímọ̀ràn pé ẹni tí ò bá ti bú bàbá wa Sunday Adéyẹmọ kò tún tó lórí Mo wà ń bẹ̀. kọ́ńtà polisi ní Ọ̀yọ́ ti nìkan o ó tún gbé fóònù again nítorí ọ̀rọ̀ tó ń bọ̀ yìí yóò kọmíṣánná. padà kàn sorry kọmíṣánná Ọ̀yọ́ state ẹni tó bá ti rí pé kò láti fi ṣèwádìí sì má wípé gbé fọ́tò àwọn ṣé òun ló èèyàn bẹ̀ síbẹ̀. wọ́n níṣẹ́ gẹ́gẹ́ ìmọ̀ pé olóyè kò kò fi ọwọ́ pa àṣẹ òfin lójú o ó sì wádìí dáadáa ó tó ní sọ pé òun gbàgbà Ọlọ́run lẹ̀ lọ́wọ́ wọn. nígbà tó pe commissioner of police Ọ̀yọ́ state Kwara state sorry Kwara state òun náà kì í deny pé òun ò mọ̀ kan nípẹ́ ṣé ti rí nísìnyí ibi tí àṣírí ti tú nìyẹn o gbogbo ẹ̀yin Fúlàní ẹ̀yin ọmọ Fúlàní dẹ̀ wá ń sọ̀rọ̀ lójú TikTok ara wọn ní Alágùsí wà àti gbogbo ẹ̀yin tó kù náà làbí sọ fún yín pé ẹ lè dánú wò ọ̀pọ̀ yìí ti lọ làkàyè ti sọ̀rọ̀ lọ́pọlọ yín ìpè tẹ́ gbé dání yẹn òun ní ronú fún yín lọ́fà tẹ́ fi lè ṣèwádìí nígbà tẹ́ ipò lóye ó bí gbèsè yẹn ó yẹ kẹ́ ẹ ṣèwádìí dáadáa kí ẹ tó bẹ̀rẹ̀ tí ń jáde láti mọ bẹnu àtẹnu lóye Mọ́jàsọ́lá Àdìsá láti mọ sọ ìsọkúsọ sí Mọ́jàsọ́lá Àdìsá ó kọ́ lámọ̀ pé kò sí ẹni tí ọwọ́ òfin ò lè gbé ìyẹn tẹ́ni tó bá ṣẹ̀ tó fi ní jẹ̀níìlì ní o kí èsè fẹ́ẹ̀kì bí àwọn ọlọ́pàá yìí ti ṣe yìí o ẹni tó bá ṣẹ̀ tó fi jẹ̀níìlì dandan ni ọbọ̀ lè fèsì kọ́ńkọ́ṣẹ̀ àmẹ́yìn olórí ibú ọmọ Fúlàní tẹ́ wà lórí TikTok tẹ́ ń pariwo tẹ́ ń sọ̀rọ̀ sólóyè ìpè ó ṣe lè dá àwọn ọlọ́pàá dúró láti mọ́ ṣiṣẹ́ wọn nígbà tó ṣe wádìí dáadáa torí wípé iṣẹ́ táwọn ọlọ́pàá wá jẹ́ ìsaraná wá jẹ́ kì í ṣe iṣẹ́ ìjọba Kwara wọ́n wá dá iṣẹ́ àwọn jẹ́ nítorí pé wọ́n jẹ́ ọlọ́pàá ni òun ló fi dá wọn lọ́wọ́ dúró gbogbo àwọn lẹ́gbọ̀nù fídíò yìí gbogbo àwọn lẹ́gbọ̀nù fídíò tó fẹ́ pè fún wa yìí nítorí kẹ́ ẹ fa abalẹ̀ kí a jọ fa abalẹ̀ ká jókòó ká gbọ́ ọ̀nù dáadáa ẹ̀dùn bá mi pín ètò ìkọlọ dáadáa kọlọ kí gbogbo àwọn Fúlàní ti ń pariwo tí wọ́n ń sọ olóyè láì dáa tí wọ́n sọ pé ṣé no to ìwé ẹkùn síkọ́ network kí ló kan ìwé ẹkùn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló kan ìwé ẹkùn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá support ìwé ẹkùn ara yín ló wà náà bẹ́ẹ̀ ni support ẹ̀ kò lè dá iṣẹ́ Mọ́jàsọ́lá dúró náà Mọ́jàsọ́lá ó ti náwó kọ ó ti náwó lọ́wọ́ tí ìwé ẹkùn tó dé ṣé ń gbà kán ní ìwé ẹkùn tó dá sílẹ̀ ni ṣé ń gbà kán bẹ́ẹ̀ ni àwọn olórí ibú lẹ́yìn Fúlàní ẹbẹ́ kó gbìjà wà ní Yorùbá ni pẹ̀lú ẹ̀sìn rádaràdà gbé dání wọ́n ń jí àwọn èèyàn gbé ní Kwara wọ́n ń pa àwọn èèyàn ní Kwara àwọn US ìmọ̀ọ́mù àtàwọn ògo olórin wọn ò dìde o láti lọ gba àwọn tó jí kó kalẹ̀ o àwọn ògo olórin wọn kò gbèsè ẹ̀kan lórí àwọn tó jí kó ní Kwara o àmọ́ tó gbé wípé ń bú àlá ìsọ̀kan tó nínú Kùránì ìsọ̀rí ìtàfà àwọn ọmọ Yorùbá ẹ̀ṣẹ̀ tí ta Ọlọ́run ṣẹ̀ nìyẹn àbí tẹ̀gbẹ́ wá gbé àwọn ọlọ́pàá pé kó wá kidnap ẹ̀ wá àná oyin ti gbálẹ̀ gbogbo ẹ̀yin dẹ̀pẹ́ US ní mọ́ àbí ògbó lọ́rin ẹ̀ nílà káyọ̀ pàápàá ọkùnrin ti lọ ẹ̀yẹ jà fún àlámọ́ ẹ jẹ́ kí Allah jà fún rẹ̀ Allah kan ọ̀bẹ̀yìn iṣẹ́ sábà bẹ̀yìn iṣẹ́ ni ẹ̀yin ni píyọ̀ Allah ni ẹ wá sọ ẹni ẹni tó níṣẹ́ iṣẹ́ Allah ló wá jọ lógún àbí gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ against Allah nísìn àbẹ́ tó bá sọ̀rọ̀ against Muhammadu kọ́ọ̀tù lẹ́gbọ̀n wá kiri àbí wọ́n lè pa ojú wa ti là ẹ lè pa ogun mọ́ alẹ́ nu láéláé odòdì ẹ mọ̀ ní kí n sọ̀rọ̀ jù mo fẹ́ kájọ fún abalẹ̀ gbọ́ fídíò náà ṣẹ́ni gbọ́ nǹkan tẹ́lẹ̀ náà bá rí lórí nínú fídíò ní mo fẹ́ pè fún wa ẹ dákun jẹ́ ká rí ní abẹ́ kọ́mẹ́ǹtì ṣẹ́ni gbọ́ ìjọba alábẹ́ fún ẹsẹ̀ gan-an àwọn hooligans wọ́n ti blọ́ọ̀kì àwọn ọlọ́pàá yẹn tí wọ́n ti jà láti fẹ́. ǹjẹ́ kárí lérè gbè ní kẹ̀tẹ́ wálé ní bára rẹ̀ sàánú wọlé òbúpo ni mo ń yọ ọmọdé lára fènìṣẹ́po ohun ò fènìṣẹ́po ní bára rẹ̀ sàánú ọmọ gbọ́họ ọmọ gbòhọ ọmọ gbòǹgbò tí ń yọ kìtì lẹ́yìn òrù
ọ̀dọ́ ń bẹ nílé ìran bàbá wa ò jẹ́ sẹ́sìn mọ́dà ó sì ń bẹ lẹ́yìn ìkùnlé ìran bàbá mi ò jẹ́ sẹ́sìn mọ́sẹ̀ àwa la káwọn mọ́lé májẹ̀bi wọn ò fi gbogbo ọ̀rọ̀ ṣe mo gbà orí halan wa salan bikum marahaba mo kí gbogbo ẹ̀yin àfáà tí bá ń bẹ ń bẹ mo kí gbogbo ọmọ mùsùlùmí tí bá ń bẹ ń bẹ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo sì kí àwọn oníṣẹ̀ṣe wípé onílé mo kágò onílé ni mo kágò nítorí àròyè báyìí ni wọ́n kí wọn nílé àárọ̀ àròkò bọ́dún dé báyìí ní tàwọn tàgbẹ̀ òyàóyà ní tonídìrí lógún ọ̀fẹ́ báyìí ni wọ́n ń kà wọ́n tó bá jẹ́ jagunjagun ìké awo ó yàtọ̀ sí tọ̀gbẹ̀ bó ní kálukú ṣe ń ṣe tiẹ̀ ó yàtọ̀ ọ̀tọ̀ orí mo kí àwọn babaláwo ọ̀gbẹ́yìn kùlé mọ yodù tó wù lójú ọ̀pẹ̀lẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo kí àwọn kìrìsìtẹ́nì pé àlàáfíà fún gbogbo ẹni tí bá ń gbọ́ mi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa ó ṣe Tani Ọlọ́run kò ṣe Tani Ọlọ́run àwọn ọlọ́pàá àti olóyè Sunday Igboho àtàárọ̀ mo ti wò pé gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti lè ní controversial àbó ní controversy nínú tí ó fẹ́ dàbí pé apá bíbá yìí ní ọ́fíìsì ti bí ní ọ́fíìsì ó rí ọ̀rọ̀ owó iyebíye wọn kì í ṣe lófò èyìnbó dẹ̀ ní never you argue with stupid people they will use their own inadequate brain to drag you down to their level ó rí èèyàn gbọ́dọ̀ máa hùwà wípé ọjọ́ kẹyìn ó kú àkọ́kọ́ gbogbo apá kan àbá ní dídá ẹ̀ṣẹ̀ ni fún gbogbo ẹ̀yin àfáà báwọn tọrọ òye tí wọ́n ń jánu mú ọ̀rọ̀ mo ti wá rí tọ́pọ̀lọpọ̀ ń ṣe say no to ìrù ẹkùn say no to ìrù ẹkùn bẹ́ẹ̀ bá say no to ìrù ẹkùn àkọ́kọ́ ìrù ẹkùn ṣé wọ́n sọ fún ọ wípé à ń gbowó ń bẹ̀ àbúlóyè Sunday Igboho rí nǹkan kan ń bẹ̀ à ń ṣe láti fira wa kalẹ̀ ní kẹ́ ẹ ṣe say no to ìrù ẹkùn kò dí ọlá Sunday Igboho kù àwọn apá ajábúrò rẹ̀ yìí kò disvalue wa nítorí ohun tá a jà àti ohun tá a dà àti kọ́ ẹ̀yin náà lẹ́sìn ní ká nígbàgbọ́ nu kádàrá dáa pè ní article of faith believe in the oneness of Allah believe in the last day and also believe in the destiny be it good or bad what has destiny has in store for you kí ni kádàrá pè ní bùbù fún ọ kádàrá ní gbé olóyè Sunday Igboho tí gbogbo ohun tí ń ṣe bí kádàrá ò bá sìn dé níjọ́ tí wọ́n ti panupọ̀ tí wọ́n pagbára pọ̀ tí wọ́n láǹfààní láti ṣàkànsí yóò ti pàdánù ṣùgbọ́n kádàrá ní ń ṣe so àwọn kankan wà say no to ìrù ẹkùn ẹ kọ́kọ́ wò wípé ṣé ẹni tá a fẹ́ ní ṣètò ìrù ẹkùn yìí ṣé yóò disvalue ẹ̀mí àbí bí ó pa ni àbágbàjẹ́ lẹ́nu ẹ̀ àbí kíní òun ló benefit ń bẹ àbáwà là ń benefit ń bẹ utilize your brain and make use of your senses lábala àwọn tó ń ṣe say no to ìrù ẹkùn say no to ìrù ẹkùn ìrù ẹkùn kọ́ ló bí Sunday Igboho ló bí ìrù ẹkùn kò wá ní burúburú kí bàbá máa ló dọwọ́ ọmọ òun lọ́rùn Sunday Igboho tí ń jẹ́ Sunday Igboho kí ìrù ẹkùn tó dé ìrù ẹkùn lálẹ́ òunjọ́ kìíní àná ni so ó jìnnà síra wọn kéèyàn kan wá sọ pé kí n má ṣe prógrámù ní ìsìn ṣé prógrámù tí mò ń ṣe yìí ló sọ mí di ohun tí mo dà lónìí àbí mo monetize péjì mi àbí òun ló ń fìdí mi bí máa ń gàfara lè rọ̀ bí wà alẹ́ ní mìíràn àdàmẹ́kẹrẹ mi ọlọ́run ní lò ní kálukú so kí wá ló ṣẹlẹ̀ gangan yóò ti tó bí oṣù kan ní ìsìn nípa ọ̀rọ̀ Berlin tí wọ́n ní ó ní case in court èmi ni olóyè Sunday Igboho ní kí n pe ta lọ́lọ́run wípé ṣínà báwọn ṣe ń wọ̀rọ̀ yìí yóò padà kan ta lọ́lọ́run o wọ́n wá pè é pé kó yọjú sáwọn wọ́n wá fún nímọ̀ràn pé ẹni tí ò bá ti bú ọ má bú wọn o mo wà ń bẹ̀ má bú wọn o nítorí ọ̀rọ̀ tó ń bọ̀ yìí yóò padà kàn án
ẹni tó bá ti rí pé kò bu ọmọ bu sì má gbé fọ́tò àwọn èèyàn síbẹ̀. Ẹni tí ò bá ti bu ẹ̀sìn yín mọ́ bu ẹ̀sìn tiẹ̀. Mo wà ń bẹ̀ jọ́nà mo ní kọ́ mọ́ ṣe fídíò. Ká ní wọ́n ṣe fídíò yẹn ẹ̀ bá rí jọ́nà wọ́n fún ní mọ̀ràn nígbà tá a ti gbọ́rọ̀ Berlin. Gbogbo àtọ́jọ́ ṣe tó lóye fún mọ̀ràn tó lóye fún kíní kan. Tí n bá wo rí call lodge màá rí the last day tí mo pe ta lọ́lọ́ èmi ni mo pè é wọn ní nọ́mbà Olóyè Sunday nọ́mbà mi ló pè èmi mo pè yàrá níjọ́ yẹn it will be around after 11 ilẹ̀ ti ṣú. I called him. Ẹ mọ̀ pé tó bá dalẹ̀ a mọ̀ ní ọ̀rọ̀ family discussion pé báwo ni kinní kan ni wọ́n wá rí ọ̀rọ̀ Berlin tí wọ́n lọ lọ́wọ́ ni wọ́n wá fi kábọ́ fọ̀rọ̀ gùn Sheikh Abdul Waris so this ìlú ẹ̀kọ́ agenda ní jèrè ẹni tí ọba dájọ fún ni tọrọ ẹ̀ làákọ́wò ṣó tí tó mi ṣáyè rẹ̀ tì nítumọ̀ tó tèmi Ọlátúnjí ìwọ tó ò tí má distract mi ó wá rí kábọ́ fọ̀rọ̀ gùn Olóyè Sunday Igboho pé wọ́n fún mọ̀ràn ohun tó wá bí tààrọ̀ yìí Olóyè Sunday Igboho wọn tí jí àti rí lórí mídíà àwọn èèyàn ti ń pè wọ́n pé so Olóyè Sunday Igboho wá láǹfààní láti wò pé kí ló ń ṣẹlẹ̀ gan kó o tó sọ̀rọ̀ àbí kó o tó bèèrú sílà káyẹ̀wò kó gbọ́n tí mo fẹ́ sọ. Olóyè Sunday Igboho wá wò pé ẹjẹ́ adébẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ gangan. Nígbà tó Olóyè Sunday Igboho débẹ̀ máa gbọ́ mọ́dára rẹ̀ láàmú àwọn ọlọ́pàá tó wá àbáwọn tó wá àwọn mẹ́rin ni wọ́n. Àkọ́kọ́ wọ́n wà authorized nítorí iṣẹ́ interstate lẹ fẹ́ wá ṣe. Àkọ́kọ́ ó yẹ kí wọ́n rìpọ́ọ̀tù ní police station jurisdiction ti bí báyìí láti sọ fún wọn pé àwọn fẹ́ wá arrest èèyàn or the nearest police station tó wà nítòsí ibi tẹ́ ẹ ti fẹ́ arrest èèyàn. Àkọ́kọ́ nígbà tó lóyè débẹ̀ olóyè ní pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní àti ẹlẹ́yẹlé làwọn ti wá gbajúmọ̀ wọ́n sì pe ọ̀gá ọlọ́pàá tó wà lẹ́lẹ́yẹlé pé pápápá ẹ gbọ́ ṣé lóòótọ́ àtọ̀dọ̀ yín làwọn ọlọ́pàá báyìí ti wá wọ́n láwọn ò gbọ́ nǹkan kan kò sẹ́ni tó kọjá òfin àfẹni bá dó lábẹ́ àfẹni tí ò bá kọjá ayé ẹ̀. Olóyè pè wọ́n láwọn ò mọ̀ kankan ẹnìyẹn lọ́rùn ò mọ̀ kankan tẹ́ ẹ bá wo fídíò tó post ẹsẹ̀kẹsẹ̀ olóyè tún pe kọmíṣánná nípínlẹ̀ Ọ̀yọ́ wípé ọ̀gá wọ́n fẹ́ arrest lágbájá báyìí báwo ni yẹn ní arrest Tani. I've never nínú kéèsì yẹn kò sẹ́ni tó sọ pé ta lọ́lọ́run jàre àbó jẹ̀bi. Ohun tá à ń sọ ni pé let's follow the real protocol. Tó bá ṣẹ̀ kò sẹ́ni tó kọjá òfin àfẹni tó bá dó lábẹ́ rẹ̀. Bó bá ṣẹ̀ tẹ́ ẹ bá follow normal procedure Olóyè Sunday Igboho ṣe bófin náà gbá wọn náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ lolóyè Sunday Igboho tún pé kọmíṣánná ìlú Ìlọrin Jimoh fúnra ẹ̀ wípé báyìí kàṣà báyìí káwòdì nothing was remitted. Mọ́tò tẹ́ gbé wá kò ní plate number ayé ti gbẹgẹ́ wọ́n arrest àwọn èèyàn. Kólóyè tó débẹ̀ tẹ́ bá wo fídíò yìí àwọn boys àdúgbò àwọn hooligans wọ́n ti block àwọn ọlọ́pàá yẹn tí wọ́n ti ń jà láti fẹ́ sun mọ́tò wọn. Olóyè just came in to rescue wípé ẹ mẹ́jà dàlúrú rescue team ni bó wá ní sáwọn ọlọ́pàá àwọn tẹni olóyè kó àwọn ẹrù ẹkùn lọ sólóyè ti kó àwọn ẹrù ẹkùn síbì kan ní pé wọ́n ń bọ̀ wá mú ta lọ́lọ́run ni. Put it in your skull. Put it in your brain. Think about it. Ọmọ sásìkò olóyè wá pé àwọn ọ̀gá yìí láwọn mọ̀ sí anybody ò kàn lè sọ fọ́lọ́pàá pé máa lọ.
Oloye should be arrested. Arrested on what purposes? Stopping the court order. How can nígbà tó ṣe pé gbogbo station tó yẹ irú ẹni yẹn ní Sita ẹ bá gbé lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ tójú bọlé pé mo ni wọ́n gbé lọ ní ló fi yẹ pé ó yẹ kí wọ́n kọ́kọ́ follow protocol gbogbo stations wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wọ́n fẹ́ gbéyàn kúrò nínú state because inú state yẹn and again àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state ló yẹ kí wọ́n arrest yẹ kí wọ́n fà lé wọn lọ́wọ́. Why chief give me kò ní nọ́mbà chief lọ́wọ́ ṣé nọ́mbà chief ló dilẹ̀ tó bá yẹ ṣé nọ́mbà chief náà ló dilẹ̀ tí ó fi wá fún ta lọ́nà pé kó máa pè wọn àsọdùn àsọgbàrẹ nílẹ̀ mi ni mo pè é. So gbogbo náà ìrẹ́kùn what has ìrẹ́kùn what is the impact of ìrẹ́kùn in Sunday Igboho's life? Ìrẹ́kùn is just to secure, guide our people. If you say you are not one, then you leave it. There is no proportion in it. It's a matter of choice. Ìrẹ́kùn doesn't feed me, doesn't feed Sunday Igboho. People, we just voluntarily leave ourselves in it. If you say you don't want, then leave it. It is your own cup of tea. So we are less concerned about you don't want to weapon. That is the buoyant truth. Eléyìí ó tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń láǹfààní láti bú èèyàn àbí láti ẹ wá content láti ṣe, láti guide, láti secure. Títa lọ́lọ́run yóò tún kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ wípé béèyàn bá lẹ́ni irun nímú sàn ó lè jìyà ìmọ̀dí. Ẹ jẹ́ àmọ́ tá a mọ̀ ṣe lórí content. Ká mọ̀ tá a mọ̀ sọ ń bẹ̀. Ká mọ̀ kó ọ̀rọ̀ tiwa di ọ̀ràn sẹ́lòmíì lọ́rùn. Mo mọ iye èèyàn tó ti pè mí lónìí mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mo kàn wò ó pé àwọn èèyàn need clarification. Ẹlòmíì ni Sunday Igboho ló wà behind wọn. Ohun tó mú èmi tí mo mọ̀ pé mo lè pe Sunday Igboho ní anytime. Tí mo bá pè tí ó bá gbé mo lè pe ìyàwó, tí mo bá pè tí ó bá gbé mo lè pe ọdìlé, tí mo tó mú èmi tèmi ò lè máa búyàn. Tó mú èmi tí mi ò lè máa ṣépè fún yàn. Why will Oloye Sunday Igboho tell anyone to be abusing you? What is Oloye Sunday Igboho gain in it? Oloye Sunday Igboho kàn jẹ́ ni tó yẹ pé ṣé àfẹ́ jẹ́ ni láyé àwọn assertions. So coming out, Igboho ló wà lẹ́yìn wọn fún kíni. So Oloye Igboho ní ọmọ kan fún wọn wípé kìnìkan. What are the ẹni tí ò bá mọ̀ irú ẹkùn aims and objectives to protect and secure our land. If you say you don't want irú ẹkùn, that's your own cup of tea. And irú ẹkùn has been registered, and there are a lot of processes guiding it. So don't just take it and send it to the ẹkùn. You are just a kind of marani. Sunday Igboho is a person. Irú is a body. Sunday Igboho is not the one controlling Irú. Irú is being anchored by some people. So, personality àti movement ó yàtọ̀. Personality ló Sunday Igboho lò lónìí. So, that is the buoyant truth. Àkànbí, èmi ò tún gba gbogbo àwọn tó bá jẹ́ blogger tí wọ́n ń búyàn àbí tí wọ́n ń defame. Ẹ já kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tá a bá ti mọ̀ pa lè gbé ẹ mọ̀ jà dáa. Àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ. A ò nílò lọ ẹja tó lọ tí ò ní sàlẹ̀ omi, a nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò ní sàlẹ̀ odò. A nílò àyùbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀tẹ̀nà. Àkànbí lèmi ń jẹ́ amòye àgbà fún gbogbo ilẹ̀ kílẹ̀. Ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò.